kí ló dé àsìkò ìyá wa. Ẹ káàárọ̀ sà, ọkùnrin mi ẹ káàárọ̀. Síwájú ń pẹ́ bá a fi àdúrà dá yín apẹ́kẹ́ sí bá a ṣàpèjúwe ara yín fáwọn ará ilé. Orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run kó gbàdúrà fún yín. Gbogbo ojú tó máa rí mi wò bí ìran. Lórúkọ Jésù májẹ̀mú kó súre fún yín. Bí ọdún yìí ṣe parí tó máa kẹ́rù ẹ̀ lónìí, ìbànújẹ́ ayé yín lórúkọ Jésù òpin kó dé bá. Ìfòòró ayé yín òpin kó dé bá. Ogun àìrínà rílú ayé yín òpin kó dé bá o. 2026 tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn ẹ máa ní ẹ̀rí rere, ẹ máa ní testimony. Orí bẹ́ẹ̀ ò ti ṣe bẹ́ẹ̀. Jésù alágbàwí wa. Ẹ jẹ́ bá a ṣàpèjúwe ara yín apẹ́. Orúkọ mi náà ni Princess Prophetess Adéjọkẹ́ Adébóyè tí gbogbo èèyàn mọ̀ sí ológo àrà. Ìyá wa ológo àrà, àwọn ará ilé tẹ̀ní ká kọ́ bí yín pé àwọn kan ní nínú ìjọ Kristẹni pé kò dáa ká máa ṣe ètò bí ká mú nǹkan mọ́ ká mú ewé mọ́ kan ká ṣe kan sínú òróró ká ṣe kan sínú omi fáwọn ènìyàn pé ká gbójúlé àdúrà pé àdúrà ló dáa. Bẹ́ẹ̀ sì làwọn kan tún ní pé ká ṣètò síkọ̀ tó burú ń bẹ. Kí gan lẹ́yìn lè sọ nípa ọ̀rọ̀ yìí? Lórúkọ Jésù yóò dára fún wa, àdúrà wa yóò gbà. Ṣẹlẹ̀ ní pé ètò dá o. Ṣé mọ̀ wípé wọ́n ní àwọn Yorùbá ní àdúrà ló ní ọjọ́ kan ìpọ́njú àbí orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ètò dá, ṣe ti rí àdúrà dúró lọ́tọ̀, ètò dúró lọ́tọ̀. Iṣẹ́ tí àdúrà máa ṣe, àdúrà ò kì í ṣiṣẹ́ ojú ẹsẹ̀. Ṣé gbọ́dọ̀ mi sà? Bọ̀ ètò tàbí ká da òróró pọ̀ mómi, iṣẹ́ ojú ẹsẹ̀ ló máa ń ṣe. So Ọlọ́run ló dá gbogbo nǹkan tá à ń lò, ewé àti egbò. Ṣé mọ̀ pé Ọlọ́run ló dá gbogbo nǹkan tá à ń lò, ewé àti egbò náà fi ń ṣoríṣiríṣi àwọn nǹkan tá à ń lò this time around. So Ọlọ́run ló dá gbogbo ẹ̀, bọ̀ ká má fi bà tèèyàn jẹ́. Tó bá jẹ́ pé fún ìwúlò ara wa kò sí nǹkan tó jẹ́ ìlòdì sí níbẹ̀. Ìyá wa àwọn ẹ̀tẹ̀ wa ní pé ẹni pé ètò dá tá bá tẹ̀ wá fẹ́ ṣètò, tá bá fẹ́ kàn sí yàn, tó bá fẹ́ kàn sí yín, àwọn ètò gan náà lè kàn sí tẹ̀lé báwọn èèyàn ṣe tó sì dájú. Ọlọ́run dájú ju gbogbo ẹ̀ lọ o. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Ẹni tí iṣẹ́ ò lọ déédé, ẹni tọkọ ọ̀run ń yọ lẹ́nu, ẹni tẹ́gbẹ́ ń yọ lẹ́nu, ẹni tó máa mú bọ́ ọkọ, ẹni tó máa mú bá aya, ẹni tí ìrìn àjò ẹ̀ tí Sátánì fawọ́ ìrìn àjò ẹ̀ sẹ́yìn, ẹni tó ní ìdíwé ìgbélú pẹ̀lú àṣẹ Ọlọ́run mú sí orímọládé. Ọlọ́run wà lójú iṣẹ́ tá a ti gbìyànjú ẹ̀, tá a ti ṣe lóríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn dẹ̀ lẹ́rìí rere. So bẹ́ẹ̀ ní kò sí nǹkan tí Ọlọ́run ò fún wa ní agbára láti ṣe ṣá. Ìyá wa ká wá wo orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí gẹ́gẹ́ bó ti ń lọ. Àtẹ̀rí ọ̀pọ̀ wòlíì ló ń sọ pé tá a bá ní ká wò ó Nàìjíríà ò tún lè tò mọ́, àkákọ̀ máa gbàdúrà forí ara wa pé kọ́lọ́run ṣe tiwa. Àwọn kan tún ní pé Nàìjíríà ṣì máa tò, Nàìjíríà ṣì máa da. Ǹjẹ́ ó ní tó ló wá fi hàn yín nípa orílẹ̀-èdè Nàìjíríà yìí? Mo rí ìran ńlá kan ní on the 21 oṣù tá a wà nínú ẹ̀ yìí. Ọba agbára sọ fún mi pé àkọ́kọ́ náà ogun máa ṣẹlẹ̀ o. Ẹ̀kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ní on the 21 oṣù tá a wà yìí. A mú mi lọ nínú ìran, mo rí pé ogun máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ogun yẹn ẹ gbàgbé o, ayọ̀ ló máa tẹ̀lé. Lẹ́yìn tí ogun yẹn bá ti ṣẹlẹ̀, tí ìjínigbé lóríṣiríṣi ń ṣẹlẹ̀ bẹ́gẹ́ bá ṣe mọ̀ pé wọ́n ń jiyàn gbé, wọ́n ní kó máa san ransom máa sọ oríṣiríṣi. Ṣé rí 2026 láti ìgbà tá a bá ti wọnú February dé ìsàlẹ̀ ọdún yẹn kò ní sí ìtàjẹ̀sílẹ̀ àbí ìjínigbé mọ́. Bẹ́ẹ̀ lọ́ba má jẹ̀mú wí fún mi. Lọ́dún 2026 yìí orílẹ̀-èdè yìí máa kó padà. Mo rí ìran pé pléènì kan máa já. Bẹ́ẹ̀ ni mo sọ fún àwọn ọmọ ìjọ mi ní programu tá à ń ṣe tó rà ń ṣe ìsọjí ọjọ́ mẹ́ta lọ́wọ́, a ṣẹ̀ máa parí ẹ̀ lónìí. Mo sọ fún wọn lánàá pé Olúwa fi ìran hàn mí, mo rí pé pléènì kan já níwájú ọba tó láyé àti ọ̀run. A máa gbàdúrà dáadáa o, a ní láti gbàdúrà lórílẹ̀-èdè yìí. Ṣé mọ̀ pé ẹ̀ṣẹ̀ pọ̀, ìtàjẹ̀sílẹ̀ dẹ̀ pọ̀, kọ́lọ́run má bàa bínú sí wa. Ìyá wa ká wá wo orílẹ̀-èdè yìí, ká wo ayé tá a wà lónìí pẹ̀lú àwọn ọ̀dọ́, ikú ọ̀dọ́ bọ́dọ̀ ṣe ń kú lọ́tún tó ń kú lósì. Kí lẹ̀yin rò pé ẹ̀mí mímọ́ sọ wípé ó lè fà á? Lórúkọ Jésù yóò dára fún wa. Àní rí kú ọmọdé mọ́. Ṣé rí nǹkan tí mo àfojúsùn mi lórí ẹ̀, kí n má sọ pé ẹ̀mí náà, àfojúsùn mi lórí ìrìn àjò yẹn ni pé àwọn ọ̀dọ́ wa wọ́n ń kọwọ́ bọ̀ nǹkan tí agbára wọn ò ká. Especially àwọn ọmọ tán láwọn ń ṣe yahoo yẹn, wọn nǹkan tí ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngbọ̀ fà á. Ìtàjẹ̀sílẹ̀ pọ̀ jù fáwọn ọmọ yẹn. So àwọn tó ń ṣe nǹkan yẹn fún wọn, wọn ò ní sọ fún wọn pé repercussion máa wà o. Nígbà tó yẹn bá wá dé láàárín méjì yẹn, ẹ̀mí wọn kàn dé máa sọnù lójijì. Ṣé ìpá wà tá a wà níta àwọn onímọ̀, àwọn tí wọ́n ní ara wọn, wọ́n mọ nǹkan táwọn tọwọ́ bọ̀ tó ń fa ikú àìtọ́jọ́. Ìyá wa
kí wá gan lẹ fẹ́ sọ fún àwọn ìtàn wo fọ́nrán yìí tó ẹ̀ṣẹ̀ ń bá yín pàdé nígbà àkọ́kọ́? Nǹkan tí mo ní láti sọ fún àwọn ènìyàn wọ̀nyí ni pé kán jẹ́ ká gbàdúrà fún ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ rí mi wò. Kán jẹ́ ká gbàdúrà. Ṣẹ́rẹ́ tó bá lè gbàdúrà dáadáa, tó bá lè súnmọ́ Ọlọ́run. 2026 yìí áńgẹ́lì sọ fún mi pé ọdún àánú ni. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ọ̀run sọ fún mi pé ọdún àánú ni o. Ṣé ẹ̀dẹ̀ rí bí mo bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, ẹnìkan dẹ̀ máa wo àwòrán mi tó dẹ̀ jẹ́ wípé ó ń sunkún ọmọ tó bá dẹ̀ gbà mí gbọ́. Ìgbàkígbà tó bá wù kó rí àwòrán yìí tó bá gbà mí gbọ́ kó gbé omi sí inú ìrì fún ọjọ́ 7. Bẹ́ẹ̀ ni ẹnìkan máa rí àwòrán yìí tó jẹ́ pé ó ń sun ẹkún ọkàn tó jẹ́ ẹkún ọmọ, kẹ́nìyẹn gbé omi sí inú ìrì fún ọjọ́ 7 kó ju ṣúgà oníkóró kan sínú ẹ̀ kó béèrè Ọlọ́run kó tó pé oṣù kejì 2026 yẹn ó ń tàn dẹ̀ máa lóyún. Bọ́ba má jẹ́ mo ṣe ń sọ fún mi nìyẹn. Ìyá wa, tá bá wá fẹ́ kàn sí báwo la ṣe lè kàn sí? Tí bá fẹ́ kàn sí mi, mo wà ní ìlú Ìkòròdú ní agbègbè kan tó ń pè ní Ọ̀fín. Nọ́mbà mi ni 081 644 9311 tàbí 081 51 80 7454. Èwo ni WhatsApp number yín? WhatsApp number mi ni 081 644 9311.